nígbà míì àyè máa ń wà kò ní sọ̀rọ̀, nígbà míì ọ̀rọ̀ dẹ̀ máa ń wà kò ní sáyè. Wọ́n máa take time léni láti sọ̀rọ̀ láti lè jẹ́ kẹ́ mọ̀ bó ni mo tẹ̀tí ń bọ̀. Most people, àwọn tó súnmọ́ mi dáadáa ló mọ̀ báwo lọ̀rọ̀ mi ṣe já sínú union, báwo ni mo ṣe débẹ̀. Nítorí mo rí pé Legacy bẹ̀rẹ̀ àwọn fídíò kan láti bí 3 days ago, if I'm not mistaken. Mo dẹ̀ rí pé fídíò yẹn dá lé mi lórí. Mi ò bá máa respond, but mo rò dáadáa pé orúkọ wà very important. Ilé ayé tá a dẹ̀ wà yín sìn ayé social media ni èèyàn gbọ́dọ̀ wà very careful. Tó bá sọ kankan pa ẹ̀ tó bá jẹ́ ohun tó ṣe ni èlè má kí ẹ̀. But ohun tó ṣe tó tẹ̀ rìn ní gbègbèrégbè ẹ̀ rárá táwọn èèyàn kan wá ń sọ ń pa ẹ̀, ó túmọ̀ sí pé you need to come out and tell your own side. Mo gbọ́ tí Legacy sọ pé ISTIJABAH ọ̀jẹ̀ gúdú jẹra ni, oníwà àbàjẹ́ èèyàn ni, ẹni aburú ni, oríṣiríṣi orúkọ ló pè mí. Alhamdulillah pé mo dúpẹ́ fọ́lọ́run lórí àyè tó fi mí sí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó ti mú mi bọ̀, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó mú mi dé, àti wá ń bẹ Ọlọ́run níbi tó tún mú wa lọ. Ọlọ́mọṣẹ́ àwọn pẹ̀lẹ́ ni. Àwọn ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tó yà mí lẹ́nu púpọ̀. Láwọn àsìkò kan sẹ́yìn, ń tá a gbọ́ nípa Alhaji Mustapha Adékúnlé Ségò ló kó owó union látẹnu Legacy pé nítorí àwọn ní treasurer gbogbo owó pátá àwọn náà kó pé kódà wọ́n kó owó ju state chairman gbà yẹn lọ, Alhaji Muslim Adakisaya. Bọ̀ lẹ́ni ó ti yí sórí Alhaji Azeez Abiola aka ISTIJABAH. Àdúpẹ́ fọ́lọ́run. Èmi ò tẹ́ mọ̀ bóyá àwọn Legacy ò ní tìjú kó tó gbé àgbékalẹ̀ ọ̀rọ̀. Lánàá ọ̀tọ̀ ni tó máa sọ, lẹ́ni ọ̀tọ̀ ni tó tún máa wí, tó bá tún dọ̀la ọ̀tọ̀ ni tá a máa gbọ́ lẹ́nu. Ṣé ò ní tìjú ni, ò ní rònú ni, ò ń jókòó kó ronú fúnra ẹ pé ṣé mò ń kábùkù lọ́wọ́ aráyé ni àbí mò ń gbà yìí? Ṣé mò ń kábùkù ni àbí mò ń gbà yìí? Ó yẹ kó kọ́kọ́ rò, kó jókòó, kó dàrò fúnra ẹ. Nígbà yẹn lọ́hùn tó sọ́kà Alhaji Mustapha Adékúnlé Ségò ló kó owó lọ, mo wà náà tó lè defend Alhaji Mustapha Adékúnlé Ségò. Zona chairman ló máa rà ní àsanwó sọ́dọ̀ Alhaji Ségò rí títí wọ́n fi ṣèjọba yẹn. Ṣẹ́ni tó àsanwó sọ́dọ̀ ìlú fẹ́ kó lọ. Mo mọ bí tá a máa ń kó lọ lóṣèlú. Mo mẹni tá à ń sanwó fún. Àtowó tíkẹ̀tù àti gbogbo tá à ń san pápátá o ní zónù kọ̀ọ̀kan o nígbà táwa márùn-ún àsanwó fún Alhaji Mustapha Adékúnlé Ségò rí. Bọ́lọ́n fún máa ẹ ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù tó pọ̀ tó fi rán ìjọba ẹ̀ tó fi lè lo ìgbà pẹ̀lú Alhaji Muslim Adakisaya, nítorí ẹlòmíì ò tẹ̀lé nírú sùúrù yẹn rárá. Bọ́lọ́n fún ní wisdom, wọ́n dẹ̀ lo ìgbà yẹn wọ́n ṣe rí lò. Alhamdulillah, àná ló máa ń bí èní ló máa ń ju ẹ̀la. Nítorí èní lọ́lọ́run ṣe iṣẹ́ wọn kò fún alánà, wọ́n fi ṣe fáradà yẹn because kò bá ti dàrú tipẹ́. Now, káàkó lọ́rọ̀ Alhaji Mustapha Adékúnlé Ségò àti dúpẹ́ fọ́lọ́run àwọn state chairman lẹ́nu. Gbogbo tẹ̀nà kó àti dúpẹ́ fọ́lọ́run kó wọn rẹ̀ kó máa ń sìn. We now go back to the activities. Èmi tó ní mi ni mo kó gbogbo union pé kò sẹ́ni tó rówó tó mi ní union. Ǹjẹ́ òní máa dé di union? I've been in transport business for almost 30 years now. I have not joined union. Join union. Kódà àwọn tẹ́mi àtàwọn union fi mọ́ra láyé ìjà ni. Ń ta fi mọ́ra ọ̀kọjá àjà. Nígbà yẹn màá ní wọn gbọ́dọ̀ gbó lọ mọ́tò mi kú because mi ò ṣọmọ ẹgbẹ́ yìí. Tọ́ bá yọ nǹkan lára mọ́tò mi, àwọn ọ̀pọ̀lọpọ̀ àmọ́. Àwọn ọ̀jà tá máa ń jà gbà yìí. Ẹgbẹ́ tí mo ṣe rí láyé mi ni Urban Bus Owner Association. Nígbà tá à ń ṣe association pẹ̀lú àwọn àgbààgbà, àwọn bàbá nídìí iṣẹ́ mọ́tò nígbà tá à ń lo mú rẹ̀. Àwọn àgbààgbà, àwọn Alhaji ọmọ owó, Alhaji Ọlákúnlé, àwọn Ṣẹ́ Olúwa, àwọn Daniel, àwọn àgbààgbà, àwọn májà
gbogbo àgbàgbà alájọṣẹgbẹ́ Urban Bus Owner Association ẹgbẹ́ tèmi mọ̀ ń gbà yẹn nìyẹn. Nígbà tó yá dá Urban Commercial Driver Association lẹ̀ àwọn kan náà tún jẹ́ self-employed nígbà kò ṣe tiẹ̀. But suddenly wàhálà tèmi àtàwọn union máa ń pò pọ̀. Gbogbo ìjọba union tó bá débẹ̀ ló máa ń try to convince me kí n join union. I no, I didn't like the union. Nígbà tó dórí Sálà ó convince me títí mo nílò in interest. Lọ́dún yẹn lọ́hùn Sálà àti Innocent ọwọ́ Ságége wọ́n fẹ́ bá wa Commercial Driver Association jà. Wọ́n arrest àwọn driver 27 náà arrest lọ́jọ́ náà. Mo gba lọ́yà márùn-ún tí wọ́n mo release gbogbo àwọn in 3 days. Kò lè mọ irú èèyàn tí mo jẹ́ láti bẹ̀rẹ̀ ẹni tó ní union ló sọdọ̀ lówó. Mi ì tí ì ṣe union mo ń bá Sáúlà jà mo ń bá Innocent jà. Àwọn láyé tán wà lágége ńgbà ẹ̀wọ̀n tẹ̀ tó gbóná ojú mi. Débi kó wá sọ pé union ló sọ mí dolówó. Normally sábàbí kan náà lè wọ́n fi ń dèèyàn lórí ilẹ̀ but union kọ́ ló ṣe mí dolówó. Union mi lè deny nǹkan tó bá sọ mí dèèyàn but union kọ́. I've been in transport business láti bẹ̀rẹ̀ ayé mi. Bọ́ńgà tó di ayé Ọlọ́run wà convince mi títí mo ní mi ṣe union. I don't have interest. Kódà ń gbà yẹn mo bá wọn jàjà tó ná àpẹẹrẹ mo lọ ra ilẹ̀ kan sí toll gate ńbẹ̀ mo ní mo fẹ́ fi ṣe garage mọ́tò mi nìkan ní kó máa tò sínú bẹ̀ mi ò fẹ́ rí mọ́tò ọkàn bẹ̀ mi ò fẹ́ rí union bẹ̀. àfà nígbà ayé ṣógun lọ àfà débi tó ná mi. Nígbà ayé ọmọ union tí mo rán lọ sẹ́wọ̀n lórí pé wọ́n yọ nǹkan lára mọ́tò wọ́n tún bá mi sọ̀rọ̀ pé mi ní ìdẹ́ Ọlọ́run arán Alhaji Tajudeen ní Àgbẹ̀dẹ wa ní second time wọn kò lè mọ̀ ọ̀gá tí mo dé di union ẹni tó lówó union ló kó. Second time Alhaji Tajudeen ní Àgbẹ̀dẹ bí ó kù bí 2 years tí wọ́n máa fi parí iṣẹ́ ni bàbá pè mí pé kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ọ̀rọ̀ yìí bí èèyàn wa ní ẹ́ kò tẹ̀ ẹ́ ṣe union nígbà tó ń wa mọ́ọ̀lù ẹ̀ lágége amọ́ra náà ọmọ wa ló jẹ́ wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀ wọ́n náà nídìí nǹkan kan lọ́dọ̀ mi wọ́n ní gbogbo ẹ̀ mọ́tò tó wà lọ́nà òkè já tíkẹ́ẹ̀tì union mo ní wọ́n já àwọn ọ̀dẹ̀ lè já wọ́n wá ní kí n jọ tí n bá lè ṣe nǹkan ẹ̀ fún àwọn àwọn àdùn kí n jẹ́ káwọn mọ́tò àwọn já tíkẹ́ẹ̀tì. Lọ́dún yẹn lọ́wọ́ èmi ò mọ nǹkan tó ń pè ní kọmitì mi mọ́ kí ló ń jẹ́ kọmitì wọ́n ṣàná àwọn ọ̀ràn èèyàn méjì wá wọ́n rán Alhaji Imam àti Kẹ́hìndé Òkòkò lọ́dún yẹn lọ́hùn ọ̀ràn ọ̀wá ìyáàfin ní ṣíàmà ní Kọ́lá wọ́n ní kàn jọ kán bá mi sọ̀rọ̀ kí n dúró tí wọ́n kọ́ já tíkẹ́ẹ̀tì union. Pàtàkì adé wọn ní mélòó náà ń já wọn ní 10 náà ń gbà lóṣù wọn dẹ̀ rí 10 yẹn já. Alhaji Àgbẹ̀dẹ wá bá mi sọ̀rọ̀ pé kí n jẹ́ kàn já wọ́n á dúró tí wọ́n máa bẹ̀rẹ̀ sí stop gbogbo mọ́tò pé láti ìnílẹ̀ bẹ̀rẹ̀ sí já tíkẹ́ẹ̀tì union. Láàárín oṣù kan ajá 120 pack of tickets níbi tí wọ́n ti rí 10 já láàárín oṣù kan ajá irú ìṣesí tí Ségò ń ṣe ń sìn wọ́n tàpẹ̀ látara Alhaji Tajudeen ní Àgbẹ̀dẹ. A máa mú àwọn olóní interest lórí progress ẹgbẹ́ irú wọn Alhaji Tajudeen ní Àgbẹ̀dẹ irú wọn Alhaji Mustapha Adékúnlé ṣe. Ike mo máa ní experience bá ṣe lọ ń develop ticket kẹ̀kẹ́ ń sìn ayé Alhaji Tajudeen ní Àgbẹ̀dẹ ni mo ti kọ́kọ́ rí. Ticket yẹn làwọn interest lé lórí àwọn fẹ́ develop ẹ̀. Àwọn ajá 120 park láàrin oṣù kan. Wọ́n invite mi sí state council nígbà yẹn wọ́n ṣe ń lo ẹgbẹ́ títì ń bí wọ́n ní wọ́n fẹ́ fi mí jẹ branch ama bí wọ́n ń pè branch ama mi ò mọ èyí tó ń jẹ́ bẹ́ẹ̀ o wọ́n ní èmi ni mo fẹ́ máa ṣàkóso àwọn union ní Kọ́lá ó ní ìyá ìwà ńkọ́ àwọn ní àwọn fẹ́ yọkù kókò mọ́ṣẹ́ pé ẹni tí ò ní sè lórí iṣẹ́ kí iṣẹ́ wo ló wá ṣe ẹjọ́ yẹn lọ́hùn àmọ́ ẹ bẹ̀rẹ̀ sí sunkún mo pe ọ̀gá sẹ́gbẹ̀ẹ́ pé ẹjọ́ nítorí tọ́lọ́ mi kì í fẹ́ kí wọ́n sunkún ẹ ṣe fi bàmá ilẹ̀ kó máa ṣiṣẹ́ lọ àwọn nírọ̀ pé àwọn padà sẹ́yìn nìyẹn báwọn ti pe Alhaji Najimudeen Yasin bàbá dáadáa pé wọ́n sọ pé ọmọ tó já tíkẹ́ẹ̀tì yẹn nìkan lọ fi síbẹ̀ ń sìn kí láti ń ṣe léèsí lọ́dún yẹn lọ́hùn wọ́n lè initiative wọn ní ìdá tí n bá ní mi àwọn ọ̀fẹ́ kí káwọn má lè ya yìí lọ àwọn apín sí méjì mo gbọ́dọ̀ máa ṣe branch àmà bẹ́ẹ̀ ibi tí mo gbà dédìṣẹ́ union yẹn mo dédìṣẹ́ union yẹn láàrin oṣù mélòó
mo sọ fún ẹ lẹ́ẹ̀kan kó má gbàgbé mo ní second tenure Alhaji Tajudeen Agbede ó ti kú bí 2 years gan tó fẹ́ lọ. Wọ́n fi nǹkan yẹn compensate iṣẹ́ tí mo ṣe fún union nítorí pé wọ́n wá progress ẹgbẹ́ yẹn látọdún yẹn láti ń já tíkẹ́ẹ̀tì yẹn kọ́ ládé ni. tó ní ISTIJABAH ló kó gbogbo union ní ìmọ̀jọ́ tí mo dé tí mo fi kówó. Lẹ́yìn yẹn mi ò ṣe branch chairman yẹn kọjá ọdún kan. Ọkọ̀ kò mí jọ́ kan ni pé Abdulaziz ọmọ Abíọ́lá mo fẹ́ rí ẹ o parí mi lé mbà lọ́bọ̀gá mi lé Alhaji Tajudeen Agbede. Ìwọ̀sí kan máa ń kàn wá lálẹ́mọ̀ṣọ́ àwọn ẹgbẹ́ anogo grey kan máa ní àwọn ò ní já tíkẹ́ẹ̀tì union mọ́ àwọn tricycle mo ní ìwà ni ẹ ṣe fẹ́ wọ̀ èwo náà fẹ́ já wọn náà ti lọ gba approval kan pé ìyẹn ló fẹ́ máa já sìn. Mo ní ìyẹn ò lè wọ́ọ̀kì ládùúgbò tèmi wà náà bàbá ṣé ìyẹn báwo ni ẹ fẹ́ ṣe yẹn ládùúgbò tèmi wà. Ọmọ ìyá mi mo pe àwọn ní tricycle mo bá wọn sọ̀rọ̀ mo ní ẹ máa lọ já tíkẹ́ẹ̀tì union kò lè wọ́ọ̀kù Alhaji Akeem ni mo pè lọ́dún yẹn lọ́wọ́ tíkẹ́ẹ̀tì union nìkan ẹ má já tíkẹ́ẹ̀tì mi nìkan la ẹ lè lọ já charity mi òun ẹ má já mi. Lé ní àwọn èèyàn máa ní Alhaji Akeem kí ló dé tí ISTIJABAH fẹ́ bá ṣe kí n jẹ́ màláìkà ní ìgbọ́dọ̀ bá Alhaji Akeem ṣe ní ohun tí Alhaji Akeem dánwò lórí ilẹ̀. Lọ́dún yẹn lọ́hùn mo sọ fún Alhaji Tajudeen Agbede pé irú ọ̀rọ̀ yìí a máa strategize ni a ní bá wọn jà táwọn bá náà ò já tíkẹ́ẹ̀tì union èmi á lọ ra kẹ̀kẹ́ wá kẹ̀kẹ́ tèmi yẹn kẹ̀kẹ́ union ni union ọ̀dọ́dọ̀ gbọ́dọ̀ máa já bí tí mo ti dédì kẹ̀kẹ́ nìyẹn bá lọ ra kẹ̀kẹ́ 50 lọ́dún yẹn lọ́hùn. Ọ̀rọ̀ mi yẹn máa pọ̀ díẹ̀ o ẹ̀yin èèyàn ẹ má bínú àlàyé ó nídìí ká ṣàlàyé fúnra wa dáadáa irú ọ̀rọ̀ tó ọ̀rọ̀ bá ní lórúkọ jẹ́ gbà ni ó bà mí nínú jẹ́ púpọ̀ because mo ṣe sacrifice tó pọ̀ fún union ìtọ́ yẹ kí n fi rónú union lọ́mọ dààmú mi throughout mo fara dá nǹkan tó pọ̀ fún union gan. Mo stand pẹ̀lú àwọn Alhaji Akeem pé union lẹ́ máa já ń bí tẹ́bà lè já union kó ẹ̀kẹ́ yín kú mo ti ra kẹ̀kẹ́ tuntun dé mo kó ẹ̀kẹ́ sí Ògúnkọ́lá. Wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ glass àwọn kẹ̀kẹ́ wọ́n bà àwọn kẹ̀kẹ́ yìí jẹ́ kẹ̀kẹ́ kan máa lọ lórí ìrìn wọn akọ̀rọ̀ ló kúta ní gbáà níwájú ẹ̀ wọ́n fọ́ glass ẹ̀ aṣubú lulẹ̀ wọ́n destroy oríṣiríṣi kẹ̀kẹ́. Mo stand pẹ̀lú wọn mo náà ń tọ́ra yín mo start tíkẹ́ẹ̀tì union mi délé bẹ̀rẹ̀ sí já tíkẹ́ẹ̀tì union. Nígbà tó máa di ìjọ kẹta oríṣiríṣi petition ni mo rí area command DPO everybody don pè mí mo ní I don't have any problem with them I'm a union and I am the owner of the tricycle. Wọ́n á bèèrè lára ajá pé àwọn kẹ̀kẹ́ ti ẹ̀dà ẹ̀ ó ní àwọn tó ń ṣiṣẹ́ ó ṣé wọ́n ló ní wọ́n nù nǹkan ló ní wọ́n ṣé títí Alhaji tó ló fẹ́ ra já tíkẹ́ẹ̀tì fún ṣé wọ́n ló ní ó nù nǹkan ló ní leave me alone now. We have a freedom of association anybody ní right láti ṣe ẹgbẹ́ tó bá wọn náà. Mo ń wìnà ládùúgbò àjẹkẹ́ mi tí ì rí nǹkan kan. Ẹ̀yin tẹ́ ẹ ní kí bá Alhaji Akeem ṣe o ẹ máa bá mi lọ. Nígbà tó máa tó bí ọ̀sẹ̀ kan wọ́n arrest mi láti nígbà yẹn máa ń pè bẹ́ẹ̀ ní Ọbádà oko àwọn SARS wọ́n ní mo commit crime wọ́n ní mo fẹ́ pààyàn èmi kẹ́mi nípa mi ń jà wọ́n ti mi mọ́lé. Nígbà tó dọjọ́ kejì mi ò gbọ́ pé bàbá dáadáa òun ló head SARS nígbà yẹn kọ́ ló bá mi wà pẹ̀lú máa yẹn ìyàn dáadáa ni ẹni àlùbáríkà ọlọ́pàá àlùbáríkà ni ó pè mí jáde ó ní wọ́n béèrè àwọn ṣe interview mi bá ṣàlàyé ọ̀rọ̀ ni ọmọ practitioner tẹ kọ síbi ní threatening of life kí náà kíní kan ẹni ìrọ̀ threatening nìkan kan mo ra kẹ̀kẹ́ náà dẹ̀ náà fi máa gbólẹ̀ mo dẹ̀ náà lè gbólẹ̀ ẹ̀ ó ní no òun ò ní tolerate ti rẹ̀ lé wọ́n padà sàkó lọ bá dá òkú ńgbà tọ́lẹ̀ tí wọ́n lọ yìí wọ́n release mi ní the second day mo wálé mo tún máa lọ second lé wọ́n tún dé láti pàǹtí wọ́n tún wá gbé ni ọmọ ìyá gbogbo ìgbà tí mo fi wá mòlẹ̀ láyé mi ẹ̀kan ṣe ni mo sẹ́ẹ̀lì rí o. Nígbà tí mo lọ ja ìjà union pé wọ́n gbọ́dọ̀ máa já tíkẹ́ẹ̀tì union sẹ́ẹ̀lì tí mo wọ̀ lé ní 10 ike mo wá mòlẹ̀ láyé mi ẹ̀kan ni mo sẹ́ẹ̀lì rí tí mo kérò láti Òṣòdì tí mo lọ sí Mùṣín àwọn ọmọ olè kan wọlé ń kápá wọ́n rọ̀ gbogbo ní mọ́tò ẹ̀dẹ́lẹ̀ wọ́n rọ̀ mọ́tò láti wájú dẹ́yìn ìyá kan wà mẹ́ ọgbà gbogbo òdo ara ẹ̀ bá ṣe ń dé Mùṣín báyìí ó kàn ní kọ́lọ́pàá mú mi ní kó lè ní mí
pé mo máa àwọn ọmọ ilé yẹn rí bí mo ṣe wọ sẹ́ẹ̀lì láyé mi rí yẹn mi ò wọ sẹ́ẹ̀lì rí nígbà tí mo dé ní union mo ń tinú sẹ́ẹ̀lì bọ́ sí sẹ́ẹ̀lì ni wọ́n tún gbé mi lóde pàǹtí wọ̀ ó tún dénú sẹ́ẹ̀lì ó tún di ọjọ́ kẹta wọ́n tún mú mi jáde wọ́n tún ṣe interview mo tún ṣàlàyé ọ̀rọ̀ dc yẹn ní irú ọ̀rọ̀ olélẹ̀ ẹni tó ní property ẹ̀ ẹ kí ni tí láti sọ pé ẹ fẹ́ gbowó lọ kí òun náà dẹ̀ ní union tiẹ̀ tó ń ṣe no release him on bail let him go wọ́n fi mí lẹ̀ àtúnbáṣẹ́ lọ ó tún máa tọ́jà mélòó kan o wọ́n tún dé láti sọ́ntù kí ló dé èmi náà ti wá kúkú mo ní ìbádà kan máa tó tún dé o èmi náà ti wá gba kámú ìwọ tó ní kí n bá làjà kí n ṣe tẹ́tí ẹ o tó o bá lè gbàrú ẹ tó bá jẹ́ ẹran ẹ̀jẹ̀ ló ń ràn nínú vein ẹ tó o lè lorú life yẹn wá dá mi lóhùn sí wọ́n tún gbé mi edison 2 nínú ogun tó gbé mi lọ láyé alágbọ̀n ló bá mi nújẹ́ jù nígbà tó gbé mi lọ alágbọ̀n tó tì mí mọ́nú sẹ́ẹ̀ èmi ò mọ̀ pé irin kan wà nínú òkè ibi sẹ́ẹ̀lì yẹn báyìí mo ti sùn sínú sẹ́ẹ̀lì máa ní ìdìde orí tí máa gbé sókè bá mi kàn la orí mọ́ orin tá à ń sọ yìí láìláìlàlà mo dákú lẹ́sẹ̀kẹsẹ̀ tí máa fi kó láyé mi nígbàgbé irin yẹn gbá mi ní orí lálágbọ̀n nínú sẹ́ẹ̀lì mi kọ́ ní ti crime kankan lórí pé ẹ má já tíkẹ́ẹ̀tì fún kẹ̀kẹ́ tí mo rà ẹ máa lọ já fáwọn tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ mo kó lálágbọ̀n wọ́n release mi lórí iṣẹ́ union ni o táwọn èèyàn ní ẹ tí ẹ ti lé jù tí ó lè fún wọn lẹ̀ ní mi ní agbára kankan nínú union mi ò lè fún yàn ní position ní union mi ìdẹ̀lẹ̀ yọ̀yàn pò bọ̀yàn bá bí tó fi mí sí ni mo sọ pé wọn lè ṣiṣẹ́ ń bẹ̀ kán ṣiṣẹ́ ń bò mí mo dẹ̀ dúpẹ́ fọlọ́run lórí ẹni tọ́lọ́run yàn fún mi ìsìjàmbá gbogbo nǹkan tó bá kó nira báyìí mi ní support ẹ̀ Alhaji Mustapha Adékúnlé Ṣẹ́gun sọ ní gbogbo ìgbà eléyìí tí mo sọ èmi sọ fún wọn rí nínú tójú mi rí àwọn ìtàwọn rí ọ̀tọ̀ ni à ń bá a lọ odijọ́ kan tún dé jẹ́ náà ní judgment tún lè gbàgbé láyé wọ́n tún bọ́ńdù mi ó di inú mọ́tò máa mo ṣe kí bí aṣọ tún náà tún gbé mi lọ àbí kásálẹ̀m ni mo gbé mi tí ìlọ́ngbà yẹn bí kásálẹ̀m ló kù lẹ́kọ̀ọ́ ìrìn lọ mo lẹ́ ń gbé mi lọ lọ́ba náà Àbújá ẹ gbé mi sínú mọ́tò lọ Àbújá ẹ fẹ́ pa mí ni wọ́n ní bí mo ṣe máa dé Àbújá ni wọ́n ká mi kù sínú mọ́tò tí mo fi dé Àbújá ni nígbà tí mo dé Àbújá tí mo bọ́lẹ̀ nínú mọ́tò mi ò lè rìn mi ò lè gbé ẹsẹ̀ lórí kíni kò ń ṣe pé owó ni mo fẹ́ rí ní union ló ń dùn mí nígbà yẹn kọjá kí this is a shitting èmi ni mo ní property mi why tí mo fẹ́ sọ pé dandan gbọ́dọ̀ gbowó lórí ẹ̀ why I have my own union tí mo belong sí gbé mi dé Àbújá lọ́dún yẹn lọ́hùn ní ìgbà tó di ọjọ́ kẹta wọ́n ní kó máa bọ̀ l'Àbújá pé wọ́n fẹ́ rí àwọn complainant wọ́n bí rẹ̀ lọ́mí ọ́n interview wa nígbà tó ń interview wa wọ́n sọ wípé irú ọ̀rọ̀ ó rèé ẹ lọ release man immediately kẹ́dẹ̀ detain gbogbo àwọn APN ẹ lọ release man immediately kẹ́dẹ̀ detain àwọn APN àwọn Alhaji Hakeem àti ogun wọn sá lọ lọ́jọ́ yẹn lọ́wọ́ wọ́n tún stop o wọ́n tún díjọ́ kan bá tún dé ọba ní láti Àbújá again mo ní tó bá jẹ́ Àbújá ló dábẹ́ yẹn sọ yìí o tẹ́ ẹ bá máa pa mí síbí ní kẹ́ ẹ pa mí o mi ò ní wọ mọ́tò tẹ̀lé ilẹ̀ Àbújá wọ́n ní àwọn ò lè ra ticket mo ní ẹ yes how many of you 4 with me oya 5 I will buy ticket èmi ò ní wọ mọ́tò tẹ̀lé ilẹ̀ Àbújá I'm more than that mo ra ticket àwọn márùn àtẹ̀mí fúnra mi gbé mi lọ Àbújá mo rìn ìrìn àjò tó pọ̀ iṣẹ́ tricycle nílùú Èkó oríṣiríṣi ìyà ló jẹ mí last one àtọ́gbé mi lọ Àbújá wọ́n gbé mi from one set to another set láàrin bíi 7 days tó mọ̀ láàbùjá yẹn ni mo pẹ́ jù ní set láàrin 7 days oríṣiríṣi set náà gbé mi wọ̀ káwọn èèyàn mi bá mi débílẹ̀ nì wọ́n ní wọn ò rí mi bẹ́ẹ̀ mọ̀ wọ́n bá tún gbé mi wọ́n ní wọ́n tún ti gbé mi kó ń bẹ́ẹ̀. nítorí mo mọ ìdí ọ̀rọ̀ tí legacy ń sọ ni mo ṣe ń reply
tó bá ní mò ń ṣaburú tó bá ní mo ṣèkà fún èèyàn nínú iṣẹ́ union yìí o ò lè rí ẹ̀dá èèyàn kan tó máa ní aláburú ni mí kọjá Alhaji Hakeem ló sọ fún ẹ àbí ká olórí àbí Nasiru. àwọn mẹ́ta tó fi gbogbo aburú ṣe ayé mi nìyẹn mi ì dẹ̀ ṣaburú sí wọn padà mo ní mi ì lè bá wọn ṣe mọ́ ni. Legacy, let me come back to you. Afa ọgbọ ọ̀rọ̀ nígbà yẹn Ọlọ́run mú mi borí wọn Ọlọ́run ní kí n ṣẹ́gun mo rò kó ti tán síbẹ̀ ni àjẹpẹ́ kò tán àtẹ̀gbọ́rù wọn mọ́ nígbà tó tún máa bẹ̀rẹ̀ kọ́ọ̀dé ìjọ kan náà wá bẹ̀rẹ̀ wàhálà náà bẹ̀rẹ̀ sí fọ́ mọ́tò fọ́ kẹ̀kẹ́ fọ́ gbogbo ẹ̀ àwọn tá olórí náà ni pẹ̀lú Alhaji Hakeem àwọn tó kù wọn ọ̀pọ̀lọpọ̀ ti kú sìn Ọ̀gẹ̀dẹ̀ Olúọmọ Abúlé Ẹ̀gbá gbogbo àwọn yẹn ti kú Ọlọ́run bá ṣàforíjì fún wọn tán bá ríṣẹ́ ṣe. lọ́jọ́ yẹn náà tán bẹ̀rẹ̀ wọ́n tún pa ọmọọṣẹ́ mi kan Ṣakiru ọmọ yẹn bá mi gun kẹ̀kẹ́ wọ́n yìnbọn pa ọmọ yẹn lọ́dún yẹn lọ́wọ́ ń tán ní mi dá fún náà nìyẹn. òkè ńgbà tẹ pa ọmọ ọlọ́mọ lákàtà mi kí n máa wò yín ràn first time tí náà this legacy yìí máa kọ́kọ́ ṣe video against me n tó sọ lé mi lórí nìyẹn. ó ní mo rán àwọn ọmọ ọlọ́mọ lẹ́wọ̀n àwọn ọmọ tó pààyàn níbo ló yẹ kán wà. wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ wọn ní pé lóòótọ́ àwọn làwọn ṣiṣẹ́ yẹn àwọn yìnbọn lóòótọ́ bọ̀ táwọn mọ̀ bóyá bọ́ táwọn yìí ló bà. ta ló rán yín wọ́n ní ta olórí ló rán wọn àwọn dẹ̀ jọ wá ṣe náà ni òun náà wà ń bẹ̀. DPP advice jáde ó sì wà dí sí wọn kéèsì mò ń sọ ìṣúwà hàn. nítorí pé ọ̀gá mi ti bá mi sọ̀rọ̀ pé kí n fi ogbó ọ̀rọ̀ lẹ̀ fọ́lọ́run mo fi ogbó ọ̀rọ̀ lẹ̀ ń wòran. à ń bọ́rọ̀ lọ wọ́n ṣe yẹn lọ ó tún dòrò ọjọ́ kan níbi alẹ́ báyìí bíi 7 mímọ́ tó ṣẹlẹ̀ ọmọ kan ló kàn déédéé pè mí pé Alhaji ISTIJABAH níbo lẹ wà mo ní wọn à lè ó ní wàhálà wá o mo ní kí ló dé ó ní wọ́n ń bọ̀ á sun àwọn mọ́tò yín sìn wọ́n dẹ̀ máa sun lé yín náà mo ní ta ni àwọn tá olórí àwọn Alhaji Hakeem nǹkan kan pé wọ́n ti ké bóun ṣe ń bá mi sọ̀rọ̀ yìí kó wọ́n ti gáràjọ síbi kan wọ́n dẹ̀ máa move láìpẹ́ yìí mo ní nǹkan dé o mo á pé ogun àwọn ọmọ mi pé ẹ wá o tẹ́mi bá wà ìrètí ṣì ń bẹ o ẹ má jẹ́ ká dó sínú gáréjì ilé táwọn ilé àwà táwọn ọmọ wà ní kẹjẹ́ ká lọ safeguard lọ́jọ́ yẹn lọ́run lóòótọ́ wọ́n bọ́ sínú gáréjì wọ́n dáná sun àwọn mọ́tò lọ agbára ò lè ká mọ́ because we have not prepared ọmọ yìí mọ́tò mi tẹ́ dáná sun lọ́dún yẹn lọ́wọ́ kéèsì ẹ̀ náà ṣe wà hàn nù DPP advice ẹ ti jáde o we penned everything mo fi yín lẹ́fọ̀ọ́ lọ because tó bá yẹ pé mo wish láti bá yín ṣe kéèsì tí ò ní tán ni mo fi yín lẹ́fọ̀ọ́ lọ́hùn ń wò yín ràn ẹ dáná sun àwọn mọ́tò yẹn ẹ wá fẹ́ bẹ́ẹ̀ ṣe sun àwọn mọ́tò tán ní gáréjì táwọn mọ́tò ti ń jóná lọ ẹ wá ń bọ̀ nílé mi àwa náà ti prepare ẹlẹ́dẹ̀ yín lé nígbà tẹ́ máa délé kẹ́ tó délé àwọn kan ti block gbogbo ọ̀nà àjẹkẹ́ délé wa ọlọ́run mú àbúrí yín lọ́jọ́ táwọn wíì commissioner of police area commander everybody ló wá bẹ̀ níbi táwọn mọ́tò ti ń jóná irú àwọn èèyàn lẹ́fẹ́ kí n bá ṣe o irú àwọn èèyàn tí mo gbọ́dọ̀ mú lọ́rẹ̀ẹ́ nìyẹn o wọ́n pa ọmọọṣẹ́ mi wọ́n destroy gbogbo mọ́tò mi ọlọ́dá wọn sun gbogbo mọ́tò mi gbogbo kẹ̀kẹ́ mi wọ́n bàjẹ́ àwọn èèyàn tí mo gbọ́dọ̀ bá ṣe náà nìyẹn at least pé wọn fọlọ́pàá mú mi rá wọn mú mi tó 10 station náà gbé mi lọ both Abuja and Lagos and Ogun State wọn wá fẹ́ sọ mí dẹlẹ́wọ̀n ọ̀tọ̀ Ọlọ́run gbà fún wọn. àwọn èèyàn yìí ló pe ìwọ Legacy ń gbà yẹn pé mo rán àwọn èèyàn lẹ́wọ̀n ó dẹ̀ ṣe fídíò against me mo dẹ̀ pè ẹ́ mo náà ò rí bó ṣe rí yẹn o bó ṣe gbọ́ yẹn o mo ní báyìí láwọn èèyàn yìí ṣe o wọ́n bà property mi jẹ́ o wọ́n pa ọmọọṣẹ́ mi o ó ní o mọ̀ pé bó ṣe bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o àkọ́kọ́ náà gbogbo tẹ̀sí sọ̀rọ̀ mi láburú Ọlọ́run á bí ẹ́ lọ́jọ́ yẹn lọ́run ṣe rántí ká sẹ́ǹdì owó sí ẹ o tún jẹ́ ẹnu ògùn mi tó bá dẹ̀ ní irọ́ ni lẹ́yìn tó bá rí fídíò yìí sọ pé irọ́ ni
màá ní kí ọmọọṣẹ́ mi tí mo ní kó transfer owó kó lọ print statement account ẹ̀ jáde wá. ẹ ṣe wa àwọn àbàjẹ́ yẹn tó pọ̀ nígbà tó tún yá tẹ tún gbé mi dé ń wò yín ràn ń ṣe sùúrù pẹ̀lú yín ẹ ṣe oríṣiríṣi pẹ̀lú mi Ọlọ́run wà pẹ̀lú mi Ọlọ́run dúró tì mí nítorí pé mo mọ Ọlọ́run mọ̀ mí. Ọlọ́run wa ní kí egbèrègbè gbogbo nǹkan lọ bó ṣe fẹ́ lọ Ọlọ́run ní kí àsìkò tó tàlàjì àgbẹ̀dẹ máa kúrò ní ipò state chairman. Arábìnrin kan sọ̀rọ̀ lánàá mo máa láìkọ̀ rẹ̀ púpọ̀ ó béèrè lọ́wọ́ legacy ó ní oní ìsìjàbà kó owó union gan o ó wá béèrè lẹ́yìn pé ṣé òun máa ń gbọ́ pé má ní ẹni lè po òun gbọ́ pé ó ní bakery ó ń ṣe bread ó ní school ṣé kó tó ṣe union ló ti náwọn nǹkan ẹni àbí nínú union ló ti ní legacy ẹ kó dá lóhùn mo ti kọ́lé epo kí n tó ṣe union mo ti ní bakery kí n tó ṣe union mo ti ní primary school kí n tó ṣe union secondary school nìkan ni mo ṣe kò lẹ́ ṣe ní union ni mo ti ṣe lásìkò tèmi àtolú ọmọ ń jà tí mi sínú union mọ́ àsìkò yẹn ni mo ráyè láti lọ fi kọ́ secondary school mi mo ṣe ní union mo ti ṣe. lọ ṣe findings ẹ thoroughly kó lè mọ irú ẹni tó ń bá sọ̀rọ̀ kó lè mọ irú ẹni tó ń sọ aburú ń pa ẹ̀ bó dẹ̀ jẹ́ kó mi ó já tá mi wọ legacy tó bá sọ̀rọ̀ pa MC Olúọmọ I know MC Olúọmọ just 2018 kọ́lọ́ bá mi ṣàforíjì fọ́rẹ́ mi tó kú jẹ́jẹ́ the one tó sọ pé kí n wá lọ ká lọ sọ́dọ̀ MC ó ní kí ló kàn mí kọ́lẹ̀ MC Olúọmọ ló wà bẹ́ẹ̀ ní ṣù tó náà ní nǹkan mi ló máa jẹ́ step chairman lẹ́yìn àgá àgbẹ̀dẹ òkú nígbà ẹ̀rọ kọ́ what's my business with that àwọn onírọ̀ òkín já lọ dẹ̀ ìwọ̀n ìbọn ṣe máa ń ṣe union mo ní okay let's go I went there mo tẹ̀lé lọ mo tẹ̀ wà convince níjọ́ tí mo débẹ̀ mo bá rí àwọn àfáà tó ń kọ́ àwọn ọmọ MC Olúọmọ ń kéwú mo lóhùn náà tó jókòó wọn pé á mùsùlùmí lẹ́ni yìí ni wọn yóò dẹ̀ máa ń sọ aburú ń pa ẹ̀ la ilaha illallah inú mi á dùn gan wọn sáré àdúráyà ẹ̀ ibi táwọn ọmọ yẹn ti ń kéwú rú mú bẹ̀ mi ìwà pì mo sáré bọ́ta mo mú bọ̀ mo lọ ra standing fan mo ra gbogbo ẹ̀ mo kó síbi tí wọ́n ti ń kéwú fáwọn ọmọ yẹn nígbà yẹn mo ra Quran ó fún ogun àwọn ẹ̀ àtàwọn afáwọn mo ní alhamdulillah mùsùlùmí ni ó ní kúrò òun kí n mọ́ tí alhamdulillah ọmọ ìyá mi lélẹ̀ inú mi dùn púpọ̀ láti gba ẹmu bẹ̀rẹ̀ sí ṣe dáadáa MC Olúọmọ under that struggle kí n kọ̀ wá ń gbà mí ọ̀gá ẹgbàá 2 million ẹ fi manage wọn kẹ́ ẹ̀ ń náwó lọ́wọ́ ẹ̀ ń ṣe struggle ẹgbàá 3 million ẹ fi manage mi ti jẹ́ zonal chairman kó lè lọ bá mi bèrè tí mo ti rí tí mo ń fún yàn 2019 ọlọ́nkárà kẹ́ńsì lọ́wọ́ jẹ́ state chairman àtẹ̀ńsì lọ́wọ́ jẹ́ state chairman ní láti sọ pé ọmọ zone ṣe Márúwà ọ̀sùn Márúwà ẹ̀kọ́ ló wà ń gbà yẹn Òdúsàn ní state chairman wa lẹ́yìn tó Òdúsàn kó ń bẹ̀ epo múrí epo bọ́ síbẹ̀ èmi ni vice chairman on special duty ní under epo ń gbà yẹn ó dissolve gba wa state exco yẹn pátá látòkè délẹ̀ Ọlọ́run á fún mi lóore ọ̀fẹ́ látọ̀jọ́ Alhaji Ìkúnlé Bàrúwà pé kọ́ lọ fún mi ní zona chairman kan ní zona àwọn òun lè fún mi wọ́n ní kọ́ lọ fún mi pé ọ̀bọ̀ ìtì ṣe dáadáa síwájú ọjà ká má fún ní zona chairman and then ẹni ní sè nídìí iṣẹ́ ìbá àlàṣe ní fún agbóyanjú wà láyé lọ́jọ́ yẹn lọ́hùn tó náà ní fún mi zona chairman ọ̀gá Bàrúwà ní tó bá ti ní fún ìsìjàbá zona chairman sórí slot tèmi ẹ̀kọ́ yẹn lọ fún ìsìjàbá lọ́dún yẹn lọ́hùn zone 3 náà fẹ́ kún sí lọ fún ẹyọkan yẹn ìwọ mú méjì tiẹ̀ lọ fún ìsìjàbá lẹ́yọkan tí mo fẹ́ tó jẹ́ tèmi yẹn agbóyanjú ló wá pé former state chairman lẹ́nìí ó wá pè síta pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o jẹ́ ká lọ bọ́ọ̀gà pé ká pín sí 4 ká lè rí tí ìsìjàbá yọ mí nígbà tí wọ́n padà síbẹ̀ òun náà accept ìgbà tá a dépò ló padà di 5
ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀rí pọ̀rọ̀ mi pọ̀, it's a long story. Kí là ń response sí? À ń response sí ẹni tó sọ pé ISTIJABAH ló kó gbowó union. That's what I'm responding to. Nígbà tó lọ́mọ di state chairman sọ fún lọ́mọ pé èèyàn ń jẹ méjìlá bá o. Èmi ni branch chairman onímọ́tò ní Kọ́lá. Èmi náà ni mo tún fẹ́ jẹ́ branch chairman ní Márúwá. Mo ní èèyàn ń jẹ méjìlá bá, mo fẹ́ drop kan nu méjèèjì. Mo fẹ́ drop mọ́tò. Nínú èmi àti wọ legacy àti MC Olúọmọ a máa mẹni tó jẹ́ ní aburú náà méjèèjì. Ìní náà làwọn ọmọ àwọn èèyàn dẹ̀ máa mọ̀. Lọ́dún yẹn lọ́hùn Alhaji Aribidesi kọ́lọ́ máa ṣàforíjì fún kọ́lọ́ máa fi sí Aljanna Firdaus. Mo ní ẹni yìí ní treasurer mi branch onímọ́tò, ẹni yìí ni mo fẹ́ kó jẹ branch chairman sí kí mi dúró sí di Márúwá. Gbogbo ìgbà ni máa rántí ọ̀rọ̀ Aribidesi nínú ìṣẹ̀mí ayé mi because máa yẹn ní ó nífẹ̀ẹ́ mi púpọ̀. A fi Sàlámì ṣe secretary ẹ̀. Lọ́dún yẹn lọ́hùn géèmù bẹ̀rẹ̀. Ìyá àfi gbé Sàlámì jáde pé kó wá ṣe branch chairman ní branch tí mo ti fẹ́ kó. Mo ní how possible? Èmi ni mo fẹ́ kó branch nínú àti decide ẹni tó máa jẹ branch chairman bẹ́ẹ̀. Ìyá àfi bó lọ́mọ sọ̀rọ̀. Iṣẹ́ yẹn lọ. Mi náà ń bá wọn mo ṣe follow up. Mi náà lọ́dọ̀ bàbá wọ́n sọ fún bàbá pé mo tún ti ń rí tuntun. Bàbá ní àwọn èèyàn lórí yẹn. Bọ́rọ̀ àwọn èèyàn ṣe rí nìyẹn. Mo fi Ọlọ́run búra fún ẹ ná owó pa lórí pé ẹni ló gbọ́dọ̀ jẹ branch chairman bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ti gba owó pa lọ́wọ́ Sàlámì náà. Mo fi Ọlọ́run búra fún ẹ, mo fi jọ́ tí wọ́n pàdé Ọlọ́run búra fún ẹ. Lọ di ọjọ́ inauguration on promises Sàlámì kan máa fún branch chairman. Wọ́n dẹ̀ sọ fún Aribidesi náà pàmò fún branch chairman. Branch chairman á di méjì lórí branch kan. Alhaji Mustapha Sego Ọlọ́run má dàgbà ló fún yín. Ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé. Nígbà tó jíjọ́ inauguration ni Alhaji Mustapha Sego bínú pé alága irú kí là ń wọ́ọ̀kì náà. Èèyàn méjì ló ti sanwó service òun fún inauguration irú kí lélẹ̀. Ẹ jẹ́ kó dáwọ́ bàbá yìí padà fún. Tó bá já wọn ni wọ́n jẹ́ dáwọ́ rẹ̀ padà láyé. Wọ́n dáwọ́ bàbá yìí padà. Lọ́jọ́ yẹn lọ́hùn legacy ṣe láti ẹlẹ̀. Ọlọ́run nìkan fún Aribidesi ní branch chairman lọ́jọ́ yẹn lọ́hùn. Wọ́n fi Sàlámì ṣe secretary. Alhaji Mustapha Adékúnlé Sego nínú ọ́fíìsì wọn gangan wọ́n dá owó bàbá yẹn padà. That's a good example of leadership. Ẹ mọ iye ẹni tẹ́yìn gbó lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ̀dá padà dé. Ṣé rí ọmọ sọyìn ló máa kú kókó báyà ẹ̀? Legacy á sìn débi tẹ́rù tí ní báyìí. Mo wà lé fún yín digbidigbi. Àwọn legacy yẹn sọ̀rọ̀ fún wọn tó fẹ́ sọ ni. Àwa sì ni a rí ó ṣẹlẹ̀ lójú wa. We are in the system as at that time. Ojú wa ló ṣe ní kòrókòró. Nígbà yẹn lọ́hùn Aribidesi jẹ́ chairman, èmi náà lọ jẹ́ zonal chairman ní Márúwá mi. Adúpẹ́ fọ́lọ́run, Ọlọ́run fi àgbò àsáyè ibi tó yẹ ká wà. Àbájọba yẹn lọ, wọ́n ṣe inauguration fún wa. Lẹ́yìn tó ṣe inauguration fún wa, mo gbogbo exco mi jọ, wọ́n ti ṣe inauguration fún wa o. We need to try out to bẹ̀rẹ̀ progress within ourselves. Èmi ni number 1 zonal chairman. Èmi ni number 1 zonal chairman tó kọ́kọ́ gba office. Èmi ni number 1 zonal chairman tó kọ́kọ́ ra mọ́tò fún àwọn expo ẹ̀. Kódà method tí àwọn ọ̀gá máa ń lò gbà ẹ̀kọ́ ni mo tún lò another method. We are 13 exco then. The first meeting mi tí wọ́n kọ́kọ́ pè ní pé normally in these union activities látòrí chairman lẹ́yìn ká ti bẹ̀rẹ̀ sí ra mọ́tò but èmi ò fẹ́ bẹ́ẹ̀. Èmi ní mọ́tò tó pọ̀ nílé. Àwọn wo ni ò ní mọ́tò nínú gbogbo àtàtìyìn gangan orí wọn la tún máa bẹ̀rẹ̀. Ọlọ́run wá kára àkójọ àwọn tí ò ní mọ́tò wá jẹ́ àwọn tó wà ní low rank nísàlẹ̀ láti bí last exco organizing very good.
ìwọ bàbá níbo ló ń gbé ó lóun gbé jókòó ẹ̀rọ ẹ̀gbọ́dọ̀ máa gbọ́ kára lọ jókòó mọ́ ó gbọ́dọ̀ dóhùn gbàgbé if you want to be my zonal esco I will not accept that. mọ́tò 5 ni mo kọ́kọ́ dà fún Highlander Lexus wọ́n dà fún mọ́tò 5 Rotimi tó ń gbélé Olúọmọ gangan nínú àwọn esco mi ni o Corolla tí mo rà fún lọ́dún yẹn ló lòdì ni o kò tí ì rà mí o bóyá èmi ni mo rí dáadáa ṣe bóyá ọ̀gá ẹ̀ ló rí dáadáa ṣe bóyá aláburú ni mí bóyá àwọn ọ̀gá ẹ̀ láláburú Ọlọ́run àti wàá hàn mo ra mọ́tò fún 5 lọ́jọ́ yẹn lọ́wọ́ lẹ́yìn yẹn mo tún ra 5 mi nígbà tí mo tún rí pé iṣẹ́ fẹ́ dẹ̀gbẹ́ díẹ̀ kí ni mo ṣe mo lọ sílé nínú àwọn mọ́tò tí mo kó jọ sílé mo lọ gbé fẹ́ǹsà kan mo gbé Lexus kan mo gbé fáwọn tí ò ti gba mọ́tò. Legacy ṣó wà ń bẹ̀ bóyá èmi lè yan rí bóyá ọ̀gá ẹ̀ Musiliu lè yan rí àbóhun lè yan ọbú àbẹ́mi lè yan ọbú gbogbo ayé bá rí tó fi náà ní bí ni mí. lọ́dún ẹ̀ náà abẹ́ progress mo ṣe zonal chairman for 1 year and 3 months láàrin 1 year and 3 months mo ti ra mọ́tò progressco ó wá kú mọ́tò tèmi kábẹ̀rẹ̀ láti plan mọ́tò tèmi wọ́n fún mi ní coordinator láti Abuja pé kí n máa lọ coordinate ogun ẹ̀kẹ́ throughout Nigeria pé àwọn fẹ́ kí n bẹ̀rẹ̀ sí establish àwọn state káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí bínú ìgbà ẹni mo lọ establish Abuja mo kó kẹ̀kẹ́ 100 lọ sí Abuja mo lọ dá kẹ̀kẹ́ lẹ̀ l'Abuja. à ń bá lọ Legacy wọ́n tó nínú union ni mo ti kó owó nígbà tó ga di state chairman ni mo ra kẹ̀kẹ́ 500 mo kó wá sí state council mo wá launch kẹ̀kẹ́ yẹn state council mo fi ṣàpọ́nlé COVID-19 náà pe kẹ̀kẹ́ yẹn nítorí ìgbà yẹn COVID wà 2020 yẹn COVID yẹn sì gbọ̀ngàn mo wá ọ̀dà kẹ̀kẹ́ yẹn láti India direct wọ́n wá bá mi méèdì ẹ̀dí wípé àwọn tó bá jókòó sẹ́yìn wọn lè ní access sí ẹni tó jókòó síwájú kẹ̀kẹ́ tó ń wa kẹ̀kẹ́ wọ́n bá mi demarcate ẹ̀ lọ́dọ̀ yẹn lọ́wọ́ mo ṣàpọ́nlé ọ̀gá ẹ̀ a number kẹ̀kẹ́ from number 1 to 500 number 1 nínú ẹ̀ òun ni mo kọ́kọ́ fún mo ní bínú ọ̀gá kí n fi ṣàpọ́nlé ẹni tó ṣe àkó union yẹn tó ra kẹ̀kẹ́ 500 lẹ́ẹ̀kan owó union ni mo kó láàrin ọdún kan àti oṣù mẹ́ta a ṣe yẹn lọ kẹ̀kẹ́ tá a fún wọn lọ́jọ́ yẹn lọ́hùn mi ò rò kó pọ́sẹ̀ kan táwọn èèyàn pè mí kàn ti tà the business tó wà ń díẹ̀ tó lè invest nínú ẹ̀ kọ́gà ẹ̀ prove ara ẹ̀ fún mi pé as a chairman as a former state chairman of Lagos State Council kó sọ mọ́tò tó ń ní títì fún mi kó sọ márùá tó ń ní títì fún mi kó sọ kàrà tó ń rà títì fún mi who are the people benefit from you. àwọn yẹn máa ń pè mí ní gbogbo àpé ISTIJABAH pé kó o máa ṣe union you are not in that you know, money it's my right because I'm free sheeted mo kó mọ́tò síta mo kó kẹ̀kẹ́ síta mo náà dẹ̀ ń gbó lọ́wọ́ ẹ̀ èmi náà jẹ́ kí n wà nínú wọn kò sábúrú bẹ́ẹ̀ mi ìjàrá aláàlì ni mo ń jẹ ibi tí mo ṣe sí ni mo ń jẹ people called me every time advise me Legacy wọ́n ló bí ogun eléyìí o èsì ọ̀rọ̀ ẹ náà ni mo ṣe ń fún yín o à ń bá a lọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ akára àkíjáde látara pé wọ́n ní kí n lọ coordinate gbogbo ẹ̀kẹ́ Lagos State kí n dẹ̀ wà lọ́dẹ̀ sí olóòmọ ọ̀dọ̀ ẹ̀ náà ní kí n máa gba tíkẹ́ẹ̀tì adẹ̀jẹ̀ kúrò l'Abuja ni ọ̀dẹ̀ ní ká máa lọ sí ká lọ ṣe meeting nígbà tí mo dépò the second day mo rí text message pé I should report to the state council immediately which I did. Coming to the state council bí mo ṣe wọ́n ní state council báyìí ni mo rí tí wàhálà dé what happened ọmọ tó ń pè lájẹ́ ọba ẹni kọ́kọ́ gbá mi látẹ̀yìn mo wà níbi tí mo fẹ́ sign níbi tá a ti máa ń wọlé sínú state council I need to sign before entry ó kàn gbá mi látẹ̀yìn ní mo ṣe yíjú padà nìyẹn mo kàn fún blow irú ẹ̀ ẹgbẹ́ bíbo
mo kàn rí golden tó ń bọ̀ ní tí mo ti rí tó mọ̀ bẹ̀ dání kí làwọn ẹbí ń plan mo ti rí gbogbo tó fẹ́ fò mí ìkan tó ń bọ̀ tó wọ́n kó wọn àtàkùn mi àmọ́kàn tí ìlú wọn ni mo kàn sáré wọnú mọ́tò mi padà ní kọ́ ló máa ṣàforíjì fún Sanití náà ti lọ́nsìn kò sí láàrin wa mo ló wa mọ́tò lọ́jọ́ yẹn lọ́wọ́ mo ní Sanití àbí ìfẹ́ pa wá ni ó yá reverse bóyá èmi lẹ́ni bí bóyá àwọn ọ̀gá ẹni àjọṣojú wa Sanití bá reverse dẹnu gate kó tó dẹnu gate wọn ti gate mọ́ wa wọ́n wà lébò lọ yà mí mo la fẹ́ gbà mi ò lè bọ́lẹ̀ ní mọ́tò mọ́ wọ́n ti pọ̀ lórí mi kọjá yìí ní kan ṣe láìláìlàlá mo jókòó sínú mọ́tò mẹ́ Sanití má ṣílẹ̀kùn o ṣáàjókòó sínú mọ́tò mo bẹ̀rẹ̀ sí pọlọ́pàá ń pé ogbó ẹ̀ there's a problem there's this kíní kan gbogbo òyìnbó tí mo máa mú sọ́tọ̀ suddenly àwọn ọlọ́pàá dé nígbà tó máa dé ọdún márùn lọ láti àdẹ́gbẹ́ni ọba ní kí n ṣílẹ̀kùn mo ní mi lè ṣílẹ̀kùn agbára yìí márùn yóò lè kárin ilé wọn apá mi dànù ẹ lọ kó mọ́ pólísì wá mọ́ pólísì àwọn ará rẹ̀ náà ti gbọ́ information ará rẹ̀ náà dé rẹpẹtẹ yes mo ní ó sì ń dábàá yìí wọ́n ní kí n bọ́lẹ̀ mọ́ tẹ́ ṣe fún mi lọ́jọ́ náà nígbà tí mo bọ́lẹ̀ tán wọn fẹ́ search mọ́tò mi pé mo gbé bàá bí ìwájà èmi tí mo lọ ọlọ́pàá mẹ́rin ni mo gbé bàá jà mo bọ́lẹ̀ ní mọ́tò wọ́n search gbogbo mọ́tò mi thoroughly mo ní ṣe ti wà satisfied wọ́n ní yes ṣe rí bọ́n ní mọ́tò mi náà rà ọ̀hún rí bọ́n nígbà tó wọ́n gbé mi dé state command máa nọ́bá ní ìwọ̀n àti ń gbọ́ lórí here pé wọ́n ISTIJABAH take gun to the state council of the union and causing mo ní bọ́n èmi ok no problem wọ́n bá gbé pump action yìí dé wọ́n náà ní mi ni mo gbé wábẹ̀ ajá but ọlọ́run ọba alágbára ni ọba tí ò kí n fẹ́ ní sí ẹlẹ́ mi ò mọ orí ẹ̀mí tó wọ ọlọ́pàá yẹn is he a sergeant or inspector náà bá bẹ̀rẹ̀ lẹ́pẹ́ ìbọn yìí ń gbọ́ bó ló ti rí ṣé inú mọ́tò ISTIJABAH ó ní inú mọ́tò wọn kọ́ ló ń ti rí o ó náà kàn rí lẹ́gbẹ̀ẹ́ kan ńlẹ̀ nínú state council ńbẹ̀ lòun ti rí òun ò bá nínú mọ́tò wọn CP ní why are you ilé tí a ń sọ pé ní ìlú nìbọn CP àgbàbọn yẹn wá yẹ̀wò wọn ò bọ́ tánú ẹ̀ èèyàn fẹ́ gbébọn wá jà kò fọ́ta sí no this is not correct wọ́n release me immediately lálẹ́ ẹjọ́ náà release me kí n máa lọ lé mi látàlàfíà ibi tíjà ti bẹ̀rẹ̀ nìyẹn lórí ìjà yìí àwọn tá olórí Nasiru Alhaji Hakeem àwọn ọ̀gẹ̀dẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ padà pẹ̀lú mi again wọ́n bá join OLUOMO group wọ́n kọ́kọ́ lọ lẹ́kọ̀ọ́ mi lọ destroy gbogbo lẹ́kọ̀ọ́ mi náà ní ọjọ́ náà alágbára lọ́lọ́ wọ́n yìnbọn sí ogbónú táǹkì inú pump tàbí máa ń tepo yẹn wọ́n yìnbọn tó jáde nínú ẹ̀ sódì kejì báyìí ọlọ́run kan lo ọlọ́dẹ fún mi sábàbí ọlọ́dẹ mi ń gbà yẹn wọn ò mọ̀ kó wà nù bẹ̀ ìbọn yẹn kan ṣo tó ń yìn báyìí kọ́ ìbọn ṣakabula táwọn yẹn fi ń ṣọdẹ tó yìn báyìí náà wípé ta ló yìnbọn wọn mẹ́ tó yìnbọn ó tún dára lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì ọmọ eré wọn bá dáná sílé epo yẹn wọn máa dáná sílé epo yẹn completely káwọn ọlọ́pàá alágbàdo tún sáré dé kí wọ́n wọ́n ṣe ń ṣa ọta àbọ̀nlẹ̀ nílùú tó nófin àwọn tẹ́ ní kí n bá ṣe nìyẹn o nígbà Alhaji Hakeem ṣe àwọn táwọn olórí wọ́n destroy gbólé epo mi nígbà yẹn mo dẹ̀ máa ń ṣàpọ́nlé fún gbogbo àwọn tó bá ti jọ́gà wa gbogbo mọ́tò mi pátá máa lẹ OLUOMO sí gíláàsì ẹ̀gbẹ́ yìí máa lẹ ISTIJABAH sí gíláàsì ẹ̀gbẹ́ kejì gbogbo mọ́tò mi tó wá kọjá lábílẹ̀ ẹ̀gbà wọ́n fọ gbogbo gíláàsì gbogbo bí tán lẹ ISTIJABAH mọ́ ìná máa fọ́ délẹ̀ wọ́n fi tán lẹ OLUOMO lẹ̀ wọ́n fi lẹ̀ ẹ̀ rí pé àwọn eléyìí ò ní làákàyè èmi ni mo ní mọ́tò mo fi ṣàpọ́nlé yín ni ẹ wá ń fọ́ ibi tí píkṣọ̀ mi bá ti wà kúò ẹ wá fi ti yín lẹ̀ ìgbà wọn ní píkṣọ̀ yóò ní kúò ń bẹ̀ ṣẹ́yìn lẹ́ni mọ́tò ni ṣe bẹ́ẹ̀ mi ń ṣàpọ́nlé ni wọ́n wá pínra wọn ọ̀gẹ̀dẹ̀ wà lábílẹ̀ ẹ̀gbà lẹ́gbẹ̀ẹ́ ń bí mọ́tò mi tó bá ti kọjá ń bẹ̀ fífọ́ ni àwọn tó ṣòdì mọ́tò mi tó bá tó ṣòdì fífọ́ ni OLUOMO abúlé ẹ̀gbà yẹn wà lẹ́gbẹ̀ẹ́ lọ́rùn tó bá lè mọ́tò mi báyìí wọ́n máa lé nínú go slow wọ́n á lu gbogbo gíláàsì ẹ̀fọ́ mo ra gíláàsì títí gíláàsì fẹ́ẹ̀ kan mi tó ti ń ta gíláàsì
nígbà tó yá àwọn dábàá ń gbé mọ́tò lẹ̀ pé lúlù ìpọ̀ wọn máa ń lu àwọn olùkúlù ó yá àtúnkà mọ́tò mi máa dọ́gbọ́n gba náà àdúgbò nígbà tó yá iṣẹ́ ìrìnsẹ̀ ṣe mọ́ mọ́ pààkì gbogbo mọ́tò. àwọn tẹ́ ní kí n lọ bá ṣe nìyẹn àwọn tí lẹ́gẹ́sì ní tí mo fi jẹ́ èèyàn bí nìyẹn o àwọn tí mo ṣe bí fún náà nìyẹn o ṣé mi ni mo ṣe bí fún wọn àbáwọn náà ṣe bí fún mi. ọba yóò gbọ́ àwọn mọ́tò mi jẹ́ ọmọ kan mo sì rí ní last week nínú àwọn ọmọọṣẹ́ wa ọkùnrin tó ń tiro rìn kí ló ṣe é lẹ́sẹ̀ ó ní ẹsẹ̀ táwọn tá olórí lé òun gbà yẹn tó ń fo fẹ́ǹsì pé ẹsẹ̀ ló tún ti bẹ̀rẹ̀ sí disturb padà dẹ̀ tó ẹsẹ̀ yẹn gbà yẹn ṣérù yẹn ni máa gbàgbé Ìbàdàn last week mo fún ní 100,000 pé kó lọ síbi tán ti ń ṣe ẹsẹ̀ kan tó bá ṣe ṣérù yẹn ló máa jẹ́ òun gbàgbé fún mi ní mi ò ní máa rí kí inú mi máa bàjẹ́ gẹ́gẹ́ sí wa ní èèyàn bí ni mí ó ní aláìdá ni mí nítorí pé àwọn alájà pé wọ́n pé ẹ̀ tí ó bá jẹ́ Alhaji Mustapha Adékúnlé Ségù sẹ́yìn lè wà ń tà ń sìn ẹ̀wọ̀n lẹ́ máa wà because mo ti sọ fọ́lọ́n pé ìjọ tí olúmọ bá bọ́lẹ̀ bẹ́ẹ̀ máa gbé ogbó kéèsì dìde lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tó ga mí dẹ̀ ti bá mi sọ̀rọ̀ mi ní option òfin ilẹ̀ fọlọ́n kọ́lọ́n sọ yín lẹ́sìn ẹ ṣe lè fa èṣù oríṣiríṣi fún mi mo fi ṣẹlẹ̀ legacy ISTIJABAH tó yẹ kó union ló kó mo ṣe union fún ọdún kan àti oṣù mẹ́ta mo ṣe union ISTIJABAH tó kó union nígbà tí mo ṣe wàhálà títí tọ́lọ́mọ̀ kára kékeré mo ní mi tẹ̀ ní interest lórí union ẹ̀ mọ́ mo gbà ká ló lọ́ mo lọ relax kó lè mọ kàtígórì ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ mo lọ relax ń tà lò àtò tọ́bí àsìkò díẹ̀ padà sí sẹ́kù. nígbà tí mo padà dé kò mo kọ̀ pé èyí tí mo tẹ̀ fi ń jókòó ara mi yìí mo tẹ̀ fẹ́ adjust the body mi tẹ́lẹ̀ mo tún travel again mo padà lọ sí Turkey lọ ṣe surgery mo lọ fa àsìkò yẹn tọ́jú ara mi kó lè mọ kàtígórì irú ẹni tó ń bá sọ̀rọ̀ mo ṣe union ọdún kan àti oṣù mẹ́ta nígbà tí mo dé láti Turkey mo rò pé ó yẹ kí n lọ dúpẹ́ fọlọ́run mo káwọn ìyàwó mi mẹ́ta mo gba umrah lọ dúpẹ́ fọlọ́run mi ṣe union bẹ́ẹ̀ yẹn o mi sínú union ẹni tó kó union ọ̀dẹ̀ mo lọ sí umrah mi àtàwọn ìyàwó mi mẹ́tẹ̀ẹ̀ta mo lọ dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run ṣe wọ́n ní kò sẹ́ni tán bá ṣe eré tó yé Ọlọ́run ṣe tó jẹ́ kí n yé léyìí ìdààmú yìí pọ̀ wọ́n fi dààmú mi dojú ikú wọ́n dààmú mi dé ojú ikú ẹ̀mí mi nìkan ló ń béèrè kọ́nà máa ṣe dáadáa fọ́mọ kan ọmọ yẹn wà dé ni mi ní gbàgbé ọmọ yẹn láíláí àwọn ẹni náà lọ́dọ̀ dájà lẹ́ mọ́ṣáláṣí àwọn táwọn olórí yìí wọ́n dẹ̀ lọ́dọ̀ dájà lẹ́ mọ́ṣáláṣí wọ́n bá pè mí pé kí wọ́n yanjú ìjà àjẹkùn fẹ́ pa mí èmi ò mọ̀ mo bá gbàbẹ̀ lọ mo fẹ́ bọ́lẹ̀ ní mọ́tò rẹ̀ mo ti ṣílẹ̀kùn mo ti bọ́lẹ̀ fóònù mi kàn rí gidi mo ra padà sínú mọ́tò pé àjẹ sáyé gbé kọ́ yìí mo ní gbé kọ́ lọ́mọ yẹn ló bá Alhaji ISTIJABAH ìwọ ni mọ́tò ìpàdé ìwọ ni mọ́tò ìpàdé ọmọ tẹ́ ń wó lọ́ọ̀kan yẹn tó wọ rẹ́ẹ̀dì ó fẹ́ yìn yín ni o mo ní ó fẹ́ yìn mí báwo tí mo gbójú sókè báyìí mo kàn rí ọmọ yẹn tó fẹ́ yọ ìbọn jáde lábẹ́ aṣọ mo ṣe wọ ní mọ́tò mi driver move mi wá parí ìjà mọ́ ṣérù àwọn èèyàn lẹ́ẹ̀kí bá ṣe mọ́ lórí ilẹ̀ mi ò dẹ̀ bá yín jà mi ò bínú sí yín ọ̀gá mi ti fún mi ní instruction pé kí n fi yín lẹ̀ for now póun ò ní kónira bá mi bó tilẹ̀ ń kò mọ lórí ilẹ̀ yìí mo dẹ̀ fi yín lẹ̀ sáàyè yín kí lẹ tí wàá lọ́rùn lójọ́ mi fún legacy fún tó fi ní èèyàn bí ni mí èmi èèyàn bí yẹn lẹ́ ń gbá 100,000 lẹ́yìn lọ́sọ̀ọ̀sẹ̀ o ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta láti ìgbà tọ́gá mi ti ní kí n fi yín lẹ̀ nítorí pé mi ìjẹ́kẹ́ dẹ̀bìtì àyàdé owó yẹn kẹ́ bẹ̀rẹ̀ sí pín bó ṣe wù yín tí mo wá pín fún yín kó yá ìwọ branch àwọn 100,000 the vice ṣégo tí náà nìkan kan ibi ògbọ́dọ̀ pa ìwọ mú 30 secretary mú 20 lágbájá mú 15 mo á pín owó yẹn fún yín bọ́ nítorí pé kí ni ẹ̀yin máa ń kó gbogbo ẹ̀ lọ́tẹ́lẹ̀ ní ẹ wà satisfy ẹ wá ní kí legacy ní èèyàn bí ni mí èmi ni mo kó gbogbo union bóyá èèyàn bí ni mí
bóyá ẹ̀yin lèèyàn bí àjọṣojú wa o aṣojú àwọn kan yìí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí kò síbi tó ti kárí bídé sí o onímọ́tò lòun èmi ṣáà ti ń ṣiṣẹ́ kẹ̀kẹ́ èmi náà yọ nọ́bà tún kí arúgbó sí mọ́lẹ̀ nọ́bà gbọ̀n yọ ọ̀rọ̀ mọ́ nìyẹn máa ń bà mí níjẹ́ púpọ̀ wàláhì àwọn kan wà nídìí ọ̀rọ̀ yẹn tó yẹ pé tí wọ́n bá lọ túbá pọ̀ lọ́lọ́run mi ò mọ irú àyè tó ti máa bára ẹwájú ọlọ́run irú Zuzu yẹn Zuzu mo ń fi àsìkò yìí sọ fún ẹ tí ò bá lọ túbá sọ́dọ̀ ọlọ́run wàá jẹ́ ìyà láyé wàá jẹ́ lálùkì àwọn nítorí ọlọ́run lọ́ba tó ń pààyàn lóòótọ́ o bọ̀ ẹ̀yin ni sábà bíbẹ́ aríbidé ṣe kú ẹ̀yin sábà bíbẹ́ aríbidé ṣe kú lẹ́yìn tẹ ìgbà aríbidé sí ń pò ẹ tún gbé sẹ́kẹ́tìrì ẹ̀ dìde sẹ́kẹ́tìrì tó sanwó ń gbà yẹn tí ségò ní kan dáwó ẹ̀ padà ẹ tún ní kó wá jáde ìdí ìsẹ̀kùn fẹ́ ṣe branch chairman. àti sẹ́kẹ́tìrì tó dìde àtàríbidé sí fúnra ẹ̀ ẹ̀yin lọ́lọ́ ń lò sábàbí láti pa àwọn méjèèjì o ṣé ọmọ káwọn méjèèjì lẹ́pa lọ́dún ẹlọ́yẹ wá fún fèsì ara wọn káwọn méjèèjì máa lọ́wọ́ wá aríbidé sí wọ́n la máa dá padà irọ́ Sàlámì la máa fún aríbidé sí wọ́n la máa dá padà Sàlámì la máa fún ìwọ Zuzu náà ní kó wá ṣe kọmitì lọ́dọ̀ wọn lọ́dún yẹn lọ kọ́ ló máa ṣàforíjì fún bàbá mi ọ̀gá àlàmù wọn náà involve náà rẹ̀ lọ́dún yẹn kọ́sì bàbá dáadáa ní wọ́n ṣẹlẹ̀ ní ìrírí kan ṣẹlẹ̀ aríbidé sí ẹ ti yọ ọ̀rẹ́ dì tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ ní dá padà mú tàlájì Mustapha Ségo máa ń sọ nìyẹn kí lẹ tún gbowó lọ́wọ́ ẹ̀ fún ẹ gba almost 6 million naira lọ́wọ́ aríbidé sí ẹni ẹ máa dá padà fún chairman ẹ gba almost 14 million lọ́wọ́ Sàlámì ẹni kó fọkàn balẹ̀ kó lè máa fún ní branch chairman lọ́wọ́ àwọn méjèèjì nínú ìjọba tó pọ̀ ọdún mẹ́ta o ẹ kọ́kọ́ ṣe negotiation fún aríbidé sí ẹnu òní branch chairman ó pọ́ ọdún kan àti oṣù mélòó kan ẹ̀yọ aríbidé sí kò ẹ tún ní kí sẹ́kẹ́tì náà tún dìde kóun náà tún fẹ́ ṣe branch chairman nítorí owó tẹ sábẹ̀ gbà lọ́wọ́ méjèèjì ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀rántí àtúbọ̀tán tí n bá ti ń ronú àwọn méjèèjì yẹn nú mi máa ń bàjẹ́ púpọ̀ ìwọ Zuzu yẹn tí ò bá lọ ṣe àtúnṣe kó lọ ṣe táwọ́bà sọlọ́run ọlọ́run á jẹ ń yà ẹ gba 6 million naira lọ́wọ́ aríbidé sí lọ́dún yẹn lọ nígbà tí aríbidé sí ń dààmú kan ti yanjú ọ̀rọ̀ yìí ọ̀gá ẹ bá mi dìde sọ̀rọ̀ èmi ní ọ̀gbẹ́ni fáwọn pípì náà tún ẹ̀ ní fúnra ara mi sí gbádẹ́dílé mo tún lọ ilé Olúọmọ ọ̀hún dé mi padà o mo tún lọ bó Olúọmọ kí ẹ jọ bẹ́ẹ̀ tẹ́ ẹ dé mi padà mọ́ èmi ní nǹkan tó pọ̀ tọ́lọ́run ṣe fún mi ẹ dá mọ́ nìyí padà ISTIJABAH máa orí amada padà lọ́jọ́ yẹn lọ́rùn lẹ ní àwọn ọmọ yín lọ sílùú òyìnbó ti dùnú táyé mi tí mi sí lẹ́nu iṣẹ́ o mo bọ́ sínú mọ́tò mo yọ 1 million naira mo fún àwọn ọmọ yín pé mo fún wọn kán fẹ́ ra nǹkan lọ lóyìnbó dáadáa wo ni mi ò ṣe sólú ọmọ dáadáa wo ló wà lórí ilẹ̀ téèyàn lè ṣe sí èèyàn tí mi ò ṣe sólú ọmọ dáadáa wo lòun dá padà fún mi Olúọmọ ò ṣe dáadáa kọ́kọ́ fún mi lórí ilẹ̀ òun kọ́ ló fún mi sódà chairman Alhaji Bàrà ló fún mi sódà chairman òun ló gbà lọ́wọ́ mi oore tó ṣe mí nìyẹn oore wo ni Olúọmọ ṣe mí rí kọjá àbúrú ọ̀wọ́ ẹ̀ tọ́lọ́dẹ̀ máa sán lẹ́sàn ní òní ṣètò fún èèyàn tó tí mo kàn mọ̀ ní pé èèyàn ní gbé ewédú kó fi kẹ́fọ̀ọ́ ohun tó ní káàkù bá gbìn ló máa ká lẹ́gẹ́sì wọ́n ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o mo ní ẹni bí ni mí ni mo ṣe ń dá ẹ lóhùn o mo dẹ̀ ń sọ pé mi ń ṣẹ́ níbí ọmọ mi wà lóyìnbó ọmọ mi wà ní Canada ọmọ mi wà ní Germany wọn máa wò pé àwọn ní bàbá àwọn ẹni bí ni social media level tó bá padà gbé wá lẹ́yìn àìmọye ọdún sẹ́yìn pé ṣe bí bàbá yín náà ń sọ yìí ìyẹn ni mo fi ń dá ẹ lóhùn pé kí n dá ẹ lóhùn mo ti kọjá kàtígórì irú ẹ but I'm doing this because of the future of my children. ẹ gba 6 million lọ́wọ́ aríbidé sí ìwọ Zuzu ló gbà o ẹ gba 14 million lọ́wọ́ Sàlámì tí a tẹ̀ gbọ́ pẹ́ padà fún branch chairman ìyẹn sì náà mà ṣe fẹ́ ti gba 14 million ẹ̀dẹ̀ fún branch chairman ẹ gba 6 million lọ́wọ́ aríbidé sí ẹ dáwọ́ ẹ̀ padà fún náà ó lọ yá owó yìí ni ẹ dáwọ́ ẹ̀ padà gbogbo ìgbà tí mẹ́rin bá ti jókòó sẹ́gbẹ̀ẹ́ mi bá kàn mí kanlẹ̀
a má ní má para ẹ̀ náà ó ṣe ilé ayé yìí ò lè tó yìí ṣówó tó gbà lọ́wọ́ ẹ̀ má sọ díẹ̀díẹ̀ padà bárídé sì ṣe tí eré ni a pè lọ́jọ́ náà àwa lé epo ni ní kí n lá àwa yard lọ́dún yẹn lọ́hùn bá sọ bárídé sí pé o bárídé sí kúkú re tọ́lọ́ máa ṣàforíjì fún ó kúkú re lọ́jọ́ yẹn lọ́hùn ló wá pè mí pé ọ̀gá zuri títọ́ ẹja lọ kírun bárídé sí pé èmi ni mo fọ́ ọ̀sẹ̀ máa kírun ó kàn bẹ̀rẹ̀ fún ẹ láàrin bí ọ̀sẹ̀ kan tó fẹ́ kú yẹn ni olóòmọ ayé pè mí pé ọ̀gá ẹja lọ kírun ẹgbẹ́ sì jọ ṣe ń dìgan sẹ́sìn o ṣé olú ọmọ náà ló wá sọ ẹ́ di báyìí babalọ kizul àsìkò asiri tó adúlẹ́sù àwọn àlejò kọ́tẹ̀ dé ń gbà ẹ́ dídé jáde ọ̀gá fẹ́ lọ kírun àti lọ kí asiri ó dẹ̀ mọ́gìrì dẹ̀ ń súnmọ́ bọ̀ bá sọ wáyé dé sí pé ẹja máa lọ ilé epo ìgbà yẹn ilé epo la máa wà rọlẹ̀ akọ̀dé ilé epo ni òun ló drive mọ́tò ẹ̀ èmi ni mo wà tọ̀dọ̀ mi ó kọ̀ délé epo mo rẹ̀ tó jókòó kí ló ń ṣe yín adúlé sí ó kàn ṣọwọ́ báyìí sí mi pé ọwọ́ báwo kí ló ń ṣe yín náà nígbà tá a máa gbé dé G&T dókítà ní òun ò lè gbà pé bp ẹ ti kọjá ààyè pé òun ò lè gbà rárá níwọ̀ lọ́run ní wàhálà òrè ó di gíragìrà ó di loot àtúndé general hospital ọ̀hún tún gbà á ó di loot pátá máa dé loot ẹni sì jáde láyé inna lillahi wa inna ilaihi raji'un zuzu mo mọ̀ kó ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó bá dẹ̀ gbọ́ mi káwọn tó bá ń gbọ́ mi sọ fún ẹ láyé tó wà yìí tó bá mọ̀ kó máa pàdé ọlọ́njọ́ kan ní kó lọ kó owó yẹn padà kó lọ kó fáwọn ìyàwó Aríbidésí òun lọ́lọ́wọ́n fi ní jẹ́ yàrá yà sílẹ̀ kíyàmọ́ kú fún Aríbidésí láti jọ́ náà mo ti kó àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sọ́dọ̀ mi skul mi làwọn ọmọ ẹ lọ inú ilé mi làwọn ọmọ ẹ ń gbé ìyà ò jẹ wọn ọkùnrin yẹn wà yunifásitì mo san skul ẹ àwọn ìyàwó ẹ gangan recently mo ti fún wọn 1 million kọ́ máa lọ fi wọ́n jàkà ìyà ò jẹ wọn ṣùgbọ́n jábọ̀ fi Ọlọ́run búra fún ẹ ń tó ṣe ìwà ìníbẹ̀rù Ọlọ́run ní zuzu ìwà ìníbẹ̀rù Ọlọ́run ń tó lóore fún ẹ èmi ò mọ iye tó gbà ó Aríbidésí ló sọ pé 6 million ló gbà lọ́wọ́ òun ó ní bàbá ọ̀gá àlàmúgbàánú ẹ̀ ìwọ ló mọ iye tó kó dọ̀dọ̀ olú ọmọ lọ́dún yẹn o Aríbidésí chairman ẹ fún ní trustee láti jẹ́ ẹni máa yẹn ti kún sún rònú títí máa yẹn fi jáde láyé ẹ̀yin wá ń lògbà ẹrù páyé sí náà ní tán mọ́ ẹrù pé kò sẹ́ni tó fẹ́ bí yín kò sẹ́ni tó fẹ́ mú yín Allah Ọlọ́run bá mi wà láyé ẹ̀ ó máa bí yín bọ́n tó lóore fún ẹ oṣù wà láyé ń sìn mi ìrókúrò ẹ gbogbo àná la máa kú o n tó lóore fún ẹ Zuzu ní wípé kó o kó owó yẹn kẹ́ lọ kó fún àwọn ẹbí Aríbidésí padà àwa ti sọ owó máa tọ́jà lówó bọ̀ kó owó yẹn lọ kó fún àwọn ẹbí Aríbidésí padà àjẹ́ bẹ́ẹ̀ ìwọ àtọ́lọ́hún ẹ̀wọ́ ìyá àjàjọ́ gbéra kí àwọn. The next person Salami lórí branch kan ṣe ni o ẹgbàá 14 million lọ́wọ́ ẹ̀ ó fẹ́ fi san almost 20 something million lọ́nà máa fún yẹn san lọ́dún yẹn bí tó ti lọ yáwó. Salami san owó tí tó fi kú ni lónìí ẹ̀ Salami san títí ó fi jáde láyé nínú gbogbo branch expo Salami ẹnì kan kò benefit nǹkan kan tí ń ṣe Salami wọn ṣe progress ẹ̀ kan. Ní ìgbà tẹ́mi máa yọ branch yẹn fún wọn èmi ni mo fún wọn lówó tó fi gba branch mi ìyá wọn lówó èlé owó yẹn ni mo gbà padà lọ́wọ́ wọn immediately náà bẹ̀rẹ̀ progress chairman ra mọ́tò Salami tó jẹ́ secretary ó ra mọ́tò treasurer ra mọ́tò gbogbo wọn bẹ̀rẹ̀ sí ra mọ́tò lọ. mọ́tò yóò ti kárí ó kú kókan bàbá Karim mi kì í gbàgbé bàbá Karim ló kàn lọ́dún yẹn lọ́rùn ni wàhálà yẹn dé náà fi yọ Aríbidésí. ó wà ní ẹ̀mí mi pé tọ́lọ́run bá dá àwọn bàbá yẹn padà sáàyè wọn màá ní kàn ṣe dáadáa sí bàbá yẹn àwọn ni mọ́tò yẹn kàn lọ́dún yẹn lọ́wọ́ ní wàhálà fi dé. nígbà tó wọ́n dá wọn padà sọ́dọ̀ Salami wọ́n ra kẹ̀kẹ́ márúwá títí Salami fi kú wọ́n san owó títí ó fi kú ní 20 something million lọ́nà san. tó màmá bá mi tó màmá rújọ́ ẹ máa manage ara yín náà ẹ mọ̀ pé mi ẹ̀ lágbára mọ́ mi sínú system ẹ máa manage ara yín. èèyàn wá lóru ayé èèyàn á nùnù ní nábọ̀ àtúbọ̀tán máa dé ẹ wá ń pè mí lẹ́ni ibi èmi lè yan bí èmi lẹ́ni aburú lẹ́nu wọlé dé sí
kó dẹ̀ gba owó mi ó ná ó fi jẹun n tó bá fowó mi ṣe Ọlọ́run bí ẹ́. ìbéèrè tàbí yẹn bí ẹ lánàá mo fẹ́ kó dá lóhùn ó bí ẹ́ níbéèrè ó ní ṣé ìsìjàbá ti kọ́lé epo kó tó ṣe union, ṣé ìsìjàbá ti kọ́ bakery kó tó ṣe union, ṣé ìsìjàbá ti ní school kó tó ṣe union. ìbéèrè tó bí ẹ yẹn dá lóhùn. wàhálà yìí ni Sàlámì ṣe tó fi kú ó san gbèsè ẹ̀mí ẹ̀fẹ́ bọ́. àwọn kan balẹ̀ jẹ́ àwọn kan tún lè ṣe. Ọlọ́run á gbé Alhaji Mustapha Adékúnlé Ségò dìde. tí n bá ní kí n máa sọ ọ̀rọ̀ látẹ̀ní dọ̀là I will not stop about you people, ìwọ MC Olúọmọ yìí àti ẹni tí idiot kí ló ń pè legacy tó ń sọ̀rọ̀ sí mi pé mi ò lè, èmi ni jẹgúdújẹrá, èmi ni mo kó gbogbo union. mo bọ́gà ìṣèjọba ọdún kan àti oṣù mẹ́ta. ohun tẹ́yìn ṣe tẹ́bi báyé àwọn kan jẹ́ òun ni Ségò ṣe é sì tó di rọrùn. the same branch tẹ́tí gba 6 million lẹ́ẹ̀nìkan tẹ́ gba 20 something million lẹ́ẹ̀nìkan the same branch yẹn ń sìn ní Ségò nìkan lọ san 2 million naira kọ́dẹ̀ sọ 200,000 owó òkú. ọmọ ẹ bá mi pé ọ̀gá ẹ yá wa lówó yẹn mo ní àṣẹ ẹ̀mọ́ tó ń ṣe ń ṣá. ẹ gbọ́dọ̀ active ni wọ́n ní kẹ́ ẹ lọ ṣiṣẹ́ oṣù kan kẹ́ fi sanwó ẹni kémi yá ilé mo ṣe máa yá ilé ẹ tún fẹ́ padà ìyíyáwó yẹn ti bá yín lára mo ṣọ́ fi ṣépè fún yín ni. ṣé ẹ̀gbọ́n nǹkan tó ga sọ ni àwọn náà ti gbọ́sà wọ́n sákùn wájú yìí. bóyá a week ago last week nọ́bá dé wọ́n bá ní ọ̀gá àwọn wá rí yín ni kí ló wá ṣẹlẹ̀ wọ́n bá ní envelope sí kí lè lé envelope kí ni ṣé ẹ̀mọ́ tẹ̀ ń ṣe wọ́n ní kẹ́ lọ́wọ́ inauguration ẹ̀wọ́n fèmí envelope ṣé ọ̀rọ̀ envelope ló kàn. Alhaji Mustapha Adékúnlé Ségò ọ̀rọ̀ yóò ní dàrú láíláí. táyé bá ń jẹ́ ayé tígbà bá ń jẹ́ gbà ẹ̀ ní mo máa burú náà ayé láíláí. làwọn ọmọ ìbá sọ wípé irọ́ o àwọn ti lọ san 2 million to sí state o kódà 800 tán ní kí chairman lọ fi furnish wardrobe ẹ̀ òun rè lọ́wọ́ àwọn yìí àwọn ọmọ rẹ̀ ta sàwọn fẹ́mi náà kémi ọ̀gá àwọn kémi náà gbẹ́nu sí mu ẹ ti sanwó. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. lánàá kan tá a bá fẹ́ ṣe inauguration gbogbo àwọn olówó èlé ti mọ̀ wá gbogbo àwọn olówó èlé ń sìn náà wọ́n ti liquidate wọn ọ̀rọ̀ jàtà mọ́. bẹ́ẹ̀ ṣe pé olówó èlé kò lè rán Ségò oore ló ṣe o kọ̀sán àwọn olówó èlé òrìṣẹ́ ṣe mọ́ ọjà ti fọ́ mọ́ ọ lọ́wọ́ o ẹ ti sanwó kẹ́ ọ́nà ti sanwó 800 ti bí ń kọ́ ọ́nà ti yọ ọ́nà ní káwọn akọ́kọ́ bèèrè lọ́wọ́ pé báwọn ní káwọn ṣe 800 yẹn ní chairman ní tó bá ń wù yín ẹ fún treasurer tó bá ń wù yín ẹ fún secretary branch chairman gangan làwọn fi orí ẹ̀ sọ kó lọ́ọ́ fi ṣe ní wardrobe ẹ̀ àwọn ní kí n advice àwọn lórí ẹ̀ mo tó bá jẹ́ advice tèmi lẹ́fẹ́ tẹ̀lé o treasurer ẹ fún 150 secretary ẹ fún 150 ìwọ chairman kó 500 lọ́ fi tán rẹ̀ ṣe. mi ò gbọ́ nínú union láàrin oṣù kan sanwó inauguration mo tún bẹ̀rẹ̀ pé bá lè pa wọ́n ní àwọn pa náà ní kò sí wàhálà kan sá láìláìlọ́lá tí wọ́n bá ṣe inauguration fún àwọn ọmọ yẹn sìn ó túmọ̀ sí pé immediately táwọn ṣe inauguration fún ọtán náà ti bẹ̀rẹ̀ oríire láti máa ṣe lọ náà ti bẹ̀rẹ̀ sí ṣe progress lọ́wọ́ ara wọn wọn ò ní gbèsè ọkàn tó fẹ́ sọ fẹ́ nìkan wọn ò ní ẹni ọkàn tó fẹ́ lọ sábà èèyàn á ṣe oríyàn ò ní lójútùú sí dáadáa èèyàn á ṣe oríyàn àdúrà ò nígbà wọn tún Ségò ń ṣe yẹn kò sọ̀rọ̀ èní ọ̀la ní ó ń gbin ọ̀la lẹ̀ fún àwọn ọmọdọ́mọ ẹ̀ orúkọ ò ní parẹ́ nínú ìwé tán ẹ̀yin kan mú ẹ bàjẹ́ àwọn kan tún ṣe lénìí ọlẹ́gẹ́sì wa ní mi ò dáa ẹni ibi ni mí gbogbo owó ni mo kó jẹ analyse ẹ bí mo ṣe kó owó jẹ o gbọ́dọ̀ ṣàlàyé fàráyé o otherwise tó bá dé Nàìjíríà àjọ faradé bí tẹ́ ká faradé o analyst mo ṣe jẹ́ níbí o gbọ́dọ̀ sọ fáráyé o compulsory take it minor with you ìwọ ò ní nǹkan kan ò jẹ́ nǹkan kan lórí ilẹ̀ o ò ní nǹkan tó fẹ́ protect but I have my own name to protect who are very important sí mi. For this,
I want the people to know the truth of this matter. That's how any bit of a journey. What I'm saying now, I'm saying about just only one branch in Lagos State. 200 and something, it's 250 something branch in Lagos State. Man sort of branch aircon. Aburu aircon ni mo sọ yẹn nínú onímọ́tò. Ẹni aláburú lèmi, èmi á mú evidence aburú tí yín wá, ẹ̀yin náà mú tèmi wá. Màá fún yín ní evidence ẹ̀kan nínú mọ́tò, ìyẹn ni mo sọ yìí. Ọlọ́run lè sábàbí láti parí bílé sí dànù. Ọlọ́run lè sábàbí láti pa Sàlámù dànù. Ó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run ọba ló ń pààyàn. Àwọn onígbàgbọ́ ní pẹ́ dáyàn kan lè pààyàn. Ìgbọ́nsá yìí ní sábàbí. Mo rí kan state council recently, ó bá mi níjọ́ púpọ̀, mo dorí kodò mi jábọ́ lójú mi. There's a one man there, Hausa ni máa ẹ̀, nínú àwọn ọlọ́kadà. Ní ọjọ́ tí màá ń sọ̀rọ̀ ẹ níwájú state chairman, ó mi ń jábọ́ lójú mi pé irú ayé wo láti bára wa yọ Ọlọ́run àlá wá. Káwọn èèyàn dẹ̀ náyà sọ́lọ́run. Máa ń sọ 10 million naira fún zonal chairman ọlọ́kadà, ó fẹ́ ṣe zonal chairman. Lọ́nà Alhaji Muslim Ayinde Akínsọ́yà. Ó nígbà tó máa rí pé àwọn akárúkọ àwọn zonal chairman jáde lòun bá rúkọ òun. Mo bá lọ bá wọn lé pé ẹ̀mí ìyàn fún àwọn náà máa ṣe létà. Ó ní tí àwọn forúkọ òun sí. Ó náà báńkì wá ń tẹ́sí láìfò òun àmọ́ tó ń lè gbà. Ó náà wá lọ bá kan náà àgbà wá mẹ́ẹ̀ àwọn ẹ̀ tún mú un lọ bòyún tó lọ yá 3 million lọ kó fáwọn tó ń jẹ ní 10 million pé kọ́ tẹ̀lé relief òun díẹ̀ gbèsè wá di méjì wọn ń wọ̀ òun tẹ́ bá dẹ̀ rí máa nà mélòó lára ẹ̀ ojú sáńtà báyìí lọ wọ́n àtẹ̀ jẹ́rú èmi tí mo tóbi díẹ̀ bí wọ́n bá jó mi kú. Mẹ́rin sọ̀rọ̀ yẹn inú mi bàjẹ́ púpọ̀ ọ̀rọ̀ yẹn wọ̀ mí lára gbólóhùn tó sọ ó sọ gbólóhùn àmì ó sọ gbólóhùn àìníbẹ̀rù Ọlọ́run ó sọ gbólóhùn ìkà èèyàn ó sọ gbólóhùn aláburú èèyàn ní nǹkan sọ ń pa ẹ̀tọ́ ṣe fún un. Ó ní nígbà tí wọ́n láyé pọ̀ òun lọ bá Alhaji Muslim Ayinde Akínsọ́yà lé ibi tọ́rọ̀ dé ìmọ̀ sọ fún àwọn báńkì kan bá yín omi níbi tí mo fẹ́ rú sàn. Náà ò rí wọn kó nǹkan sọ fún àwọn èèyàn wọn ó ní ọ̀jẹ̀ kó ń wọlé. Ó ní wọ́n lọ bá àwọn báńkì. Ibi táwọn dé yìí o ṣáwọn èèyàn bá mi lọ ṣá. Ibi táwọn dé yìí o ẹ̀yin báńkì ẹ lọ bá Alhaji Muslim Ayinde Akínsọ́yà àwọn olóògbé lọ́ọ̀ mi. Nígbà tí wọ́n dọ́dọ̀ Alhaji Muslim Ayinde Akínsọ́yà wọ́n sọ pé nígbà tí ó yáwó lọ́wọ́ yín kò ní kò látara ni àbẹ́mi ni mo yáwó lọ́wọ́ yín. Wọ́n sọ fún àwọn báńkì yẹn pé ohun tó ṣẹlẹ̀ ni pé tí ò bá ti rówó yín san ẹ lọ ta property ẹ̀ tó fi dúró. Gbólóhùn yẹn dà mí nínú mi ò get system yẹn èèyàn kó fún yín kóun fẹ́ wà sí ẹ fẹ́ fi òun sípò ẹ fi sípò ẹ dáwó padà fáwọn olówó ẹ wá ní kó lọ ta property ẹ. Àtẹ ẹ̀rọ nípa máa pàdé Ọlọ́run àrùn náà túnbọ̀ tán ni. Máàlù tí mo sọ yìí sìn ó ń pa state council Alhaji Mustapha Adékúnlé Ségbòdò sọ pé kó fọkàn ẹ̀ balẹ̀ kó má ṣe rẹ̀ léṣe o àwọn máa bá àṣọ àṣọ tó yẹn out. Àìmọ̀ ibẹ̀ tí Alhaji Mustapha Adékúnlé Ségbòdò sọ títí ẹ̀yìn dẹ́bùtì mi tó gba 10 million lọ́wọ́ ẹ̀ Alhaji Mustapha ló sọ ẹ wo condition ní tó gba 10 million lọ́wọ́ ẹ̀ èèyàn tó ní partial stroke ìgbà 10 million náà lọ́wọ́ ẹ̀ fẹ́ fún zone ẹ̀ fún ní unit ẹ̀ dẹ̀ dáwọ́ padà ṣé ẹ̀ tẹ́ ẹ̀rọ náà túnbọ̀tán rárá ni ọkùnrin ṣe balẹ̀ sọ́lọ́run náà ẹ̀ náyà sọ́lọ́run àní bóyá mi lè yan bí bóyá ẹ̀yin lè yan bí bóyá èmi ni jẹgúdújẹrá bóyá ẹ̀yin ni àjọ ṣojú wa náà mi ò tí ì dé mo ṣe ń bọ̀ ni o mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ṣe ọ̀kẹ́ tí mo sọ yín sìn mo ń sọ̀rọ̀ lórí just branch onímọ́tò tó jẹ́ pé mo ti kúrò nìkan mo dẹ̀ sọ̀rọ̀ lórí iṣẹ́ márùn àtèmi nìkan mo á sọ̀rọ̀ lórí ọlọ́kadà kan péré ni mo sọ ẹ mọ irú yẹ tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yìí ẹ kó bá a ní last election ẹ balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ ẹ kó wa sí wàhálà ẹ wá lọ lọ́jà obìnrin sọ́tẹ́ẹ̀lì ṣé ẹ ní solution àníṣẹ́ legacy béèrè lọ́wọ́ ọ̀gá ẹ pé dáadáa wo lòun ṣe fẹ́mi
èmi ṣe dáadáa tí ò ló ń kà fún. Ó ní ẹfẹ́ sàtọ́gẹ́ gbà lọ́wọ́ mi ò mọ ibi tó kó àwọn tó kù sí mi màá tó fún bọ̀ mo ṣe mọ méjì mo màá tó gba méjèèjì yẹn. Lọ́dún yẹn lọ́rùn national secretary l'Abuja Adoyaro Abadoyaro kọ́ ló kọ́ ni mo kọ́ nípa ẹ̀sùn kan lọ́wọ́ ẹ̀ wá ní kébì gbé lọ. Ọmọ ìyá ìdààmú tó bá mi lórí mọ́tò tí mo sọ ìdágbára gan. Bàbá gbé mọ́tò d'Abuja ní Adoyaro bá ní mo fẹ́ mọ́tò tó gbé wa. Mo máa ń kẹ́ni tó gbé lọ́ máa gbé bọ̀ wọn kọ́ sọ́ọ̀tì gba mọ́tò lọ náà ni. Mo ní láti lọ ra Sienna mi mo gbé lọ fún Adoyaro. Àdìbòyè mi ni mo ṣe dáadáa bẹ́ẹ̀ ilẹ̀ ṣàbúrú àjọ ṣojú wa ti bẹ̀rẹ̀. I have my evidence. Ṣé orí torchlight yẹn àmọ́jọ́ tán èmi á máa tán tèmi báyìí wọn náà á tán tiẹ̀ àwa wo torchlight tí bátìrì yẹn máa kú. Mi ò tí ì dé rárá lórí dáadáa tèmi ṣe sọ́gà tiẹ̀ àtàbúrú tó ń ṣe sẹ́mi padà. Mo tún ránṣẹ́ fẹ́ǹsà kan bíi blue colour báyìí tá a gbé lọ lọ́jọ́ yẹn. Ẹ mọ̀ pé mi ò sábà ń wo social media mẹ́ bí èlò kan gbèmí jákèjì pé òun ti rí fẹ́ǹsà àwọn post ẹ̀ birthday gift. Fẹ́ǹsà tá a gbé lọ lánàá wọ́n pe ọgá yẹn báyìí ọmọ ní tíátà yẹn báyìí wọ́n pè ní Aisha kìíní kan náà máa ń pe gẹ́ yẹn òun ló ṣe kìíní láìpẹ́ yìí nìbàdàn tán ló ṣí ṣọ́ọ̀bù aṣọ nìbàdàn gẹ́ yẹn lọ gbé fẹ́ǹsà tó ń sọ fún ṣé Aisha làwà fẹ́ǹsà mi wà lọ́wọ́ ẹ̀ tí ó wáyé pé mo ti kówé fún yín gbà ẹ̀ máa gbà padà. Èmi ni mo ra fẹ́ǹsà tán gbé fún àwọn kọ́ n bá rí yẹn náà ló ṣe yín gàgà báyìí ló pòsì fẹ́ǹsà mi mo ní ẹni mi lálábùrú àníbóyè mi lálábùrú bóyá èyí àtijọ́ kò sí ọmọ ẹ̀ tó ń ta fẹ́ǹsà tẹ́ẹ̀mà ni màá lọ kó fẹ́ǹsà bí ẹni pé ẹni lọ ra ẹ̀pà àti gúgúrú wá. Fóònù tí mo mú dání ọ̀gá mi ó gbà more than 10 lọ́wọ́ mi fóònù yìí olùṣe sí Ìkẹjà mo gbà ní fóònù lọ́yẹ̀ mo fẹ́ lè sàkóòlù tọ́lá ìpè báyìí olùṣe sínú wa ní kókó wá fóòdì mi láìkí fóònù yìí gbà yẹn wọ́n gbà tí mo rà títí tí mo rà fún mi náà bínú kẹ wà ọ́n ṣe pè fún mi náà ni wọ́n dẹ̀ ní máa ra fóòdì wá èmi náà tẹ̀ máa lọ rà mo fi ra fóònù yẹn lọ́dún yẹn lọ. Legacy à ń retí ẹ lẹ́rọ̀lẹ́ wàá bá mi lákọ̀ we have just started. Tó wá pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí ì rí nǹkan kan màá bẹ̀rẹ̀ pẹ̀lú yín gidi gan. I have the time. The only person tó lè stop me ni state chairman. That's the only person can stop me.